ayé tó tó ayé mojúbà lábẹ́ bó ti wù kó rí ayé ò ní rí mi fi ṣe kankan o. Ìbà gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo máa kí yín o wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di lágbára Ọlọ́run àṣẹ Èdùà. Ìwọ̀nba tó kù kí 2024 parí a ò ní kó sọ́wọ́. Ìwọ̀nba tó kù kọ́dì yóò fi parí ajínigbé ò ní fi wá pawó. Ayé o ayé tó tó fín ayé anamọ́niye anàgbàlagbà tọ̀pá ìbáyín o tó bá sọ nílẹ̀ Yorùbá sí rate tí kidnapping fi pọ̀ níta sìn ó kúrò díẹ̀. Tó bá yẹ wá sọ pé àwọn èèyàn ń jápa, tó bá yẹ àwọn ìjọba ń pariwo jápa is not the only solution, báwo náà ṣe ní jápa nígbà tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ tó jẹ́ kó jẹ́ ògo gan wọ́n ti di ẹ̀họ̀nà tó ti ń jínigbé lọ́tún lọ́sì. Àbí ìṣọwọ́ wá owó àwọn ọ̀dọ́ sìn ó kọjá bẹ́ẹ̀. Ẹ wá wo nǹkan tí àwọn ọ̀dọ́ sayé dà. Ẹ wo nǹkan táwọn ọ̀dọ́ sayé dà débi pé ẹ tún bá débi pé ẹ ń pa ọmọlàkejì nítorí 4.5 4-5 torí 4.5 ẹ máa dá wọn lọ́nà. Ẹ gbowó yẹn tipátipá èyí tó bá tún wá kọ̀ tí ò fún yín ẹ gé ẹ̀mí rẹ̀ kúrú. Ẹ pa kí ló dé ṣé torí owó iná ẹ tiẹ̀ wá pààyàn torí owó gidi 4,500 kí láyé yìí wá ń dà lọ báyìí. Gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pátápátá ẹ jáde kẹ́ ẹ wá wo èyí tó tún ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Arákùnrin tó jẹ́ pé ògbóǹtarìgì ajínigbé ni ògbóǹtarìgì ọwọ́ ti tẹ̀ o lára àwọn tó fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni ọwọ́ ti tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó kílẹ̀ ní òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ níṣe ni wọ́n dá èèyàn lọ́nà, wọ́n dá ọlọ́kadà kan lọ́nà ni o ni wọ́n bá dá dúró bó ṣe lù ú lọ́ba wí lọ́ba gba owó ìyẹn 4.5 4,500 naira lọ́wọ́ ẹ̀. Lẹ́yìn tí wọ́n gbẹ 4.5 tán ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá pa á sínú igbó. Ẹ̀yin náà rí lẹ́yìn tó ti gbẹ 4.5 lọ́wọ́ ẹ̀ tán tún wá pa á. Kẹwàá mọ bàbá ń bá rí bẹ́ẹ̀ kò ń ṣàná kò ń ṣèní ni wọ́n ti ń ṣe é ni wọ́n ti ń ṣiṣẹ́ láabi bọ̀. Wọ́n á dá àwọn ènìyàn lọ́nà ẹ̀rí wọ́n á dánu wọn lọ́nà wọ́n á sì mú wọn wọ́n á sì pa wọ́n. Ẹni tó mú yìí ẹni tó wọ́n tẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ jáde ìwé 6 ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school ó ṣẹ̀ṣẹ̀ jáde ní o. Kódà ó ń jẹ́ kó yé wọn èèyàn pé àwọn èyí tóun kọ́kọ́ bá táwọn kọ́kọ́ mú tó pa 3,500 4.5 ni àwọn ń gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n yẹn ní lọ́kì àwọn ò pa yẹn. Ṣùgbọ́n eléyìí àwọn pa eléyìí o ẹ wá mọ pábá ń bá rí bẹ́ẹ̀ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jáde school tó ṣẹ̀ṣẹ̀ jáde ìwé 6 ní ìlú Ìpẹ́rù ní Àjàgbé high school ní ìlú Ìpẹ́rù. Ẹ wo nǹkan tó dì ẹ wo nǹkan tó mọ́ dì ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school ó ti di ògbóǹtarìgì apààyàn ajínigbé ká tún pè ní alọ́nilọ́wọ́gbà lọ́mọ kékeré. Ẹ wo nǹkan táyé dá ẹ wo nǹkan táyé dá kí ló dé. Ó wá di pé kí ènìyàn má lè nísinmi mọ́. Ó wá di pé kí ènìyàn máa rìn kó máa bojú wẹ̀yìn fẹ́fẹ́fẹ́. Ṣé yẹn nìkan ni ilé ayé ṣé ti pásítọ̀ la fẹ́ sọ ni abẹ́ẹ̀rí ni ẹ̀rí ń táyé dì. Ẹ wo nǹkan tó tún kù lẹ́yìn ẹ tún jáde kẹ́ wá gbọ́ tuntun mìíràn lẹ́nu pásítọ̀ wòlíì Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ó lóun ṣe àjò fún àwọn ọmọ ìjọ òun ni o wípé kí àwọn ọmọ ìjọ òun kí wọ́n lè máa rájé jẹ kó lè máa rájé mu kí èrò lè máa pọ̀ nínú ìjọ bíbà. Ẹ mọ nǹkan tí pásítọ̀ yìí ṣe ó mà ṣe o. Ṣé rí ẹlòmíì ìjọ tí Ọlọ́run bá máa ṣèdájọ́ ẹ̀ báyìí sẹ́ńtà náà ló máa jù sí. Pásítọ̀ Samuel Babátúndé ni o
Pastor Samuel Babatunde wọ́n ní kí ìjọ òun lè máa tẹ̀síwájú káwọn ọmọ ìjọ lè máa rówó kọ́ máa rí jẹ. Pásítọ̀ ìtumọ̀ wá bọ̀rọ̀ jẹ́ ó lóun fẹ́ kí kára dẹ àwọn ọmọ ìjọ òun. Èyí ló mú òun rí odidi èèyàn abẹ̀mí méjì síwájú ọ́tà òun sínú ọ́tà láti lè máa fi ṣiṣẹ́ lọ torí kí ara lè tu àwọn ọmọ ìjọ. Ẹ̀yin náà wò ẹ̀rílé ayé pásítọ̀ nìyẹn o. Pásítọ̀ Ọlọ́run tó máa sọ pé Ọlọ́run pé òun ẹgbọ́n Samuel Bakare ẹgbọ́n tó tún sọ wọ́n ní kí ara lè tu àwọn ọmọ ìjọ lọ́ọ́ di orí èèyàn mọ́lẹ̀. Mo fọ́ o ẹjọ́ èwo nínú yín ló padà tún àṣírí pásítọ̀ yìí. Ẹ wò nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ wá bàbá lẹ́nu wò pásítọ̀ yìí ó jẹ́ kó yá àwọn èèyàn pé ẹ wò ó kí ìtura àti kára lè dẹ àwọn ọmọ ìjọ nínú ilé Ọlọ́run lòun ṣe lo èèyàn méjì síwájú ọ́tà òun. Ó máa bọ̀rọ̀ jẹ́ ó wá ní ṣéṣù ni. Ẹ dákun ṣéṣù ló gbéṣẹ́ rán ẹ. Ìbéèrè mi ni pé ṣéṣù ló fà á. Ìyẹn nìkan tún kọ́ o bẹ́ẹ̀ lọ́wọ́ tún tẹ ẹni tó jí àwọn èèyàn méjì gbé ní ìlú Ìbàdàn tó jí wọn gbé. Ó jí ọmọ ọdún 10 kan àtọmọ ọdún 12 ó jí wọn gbé. Ẹ wá rí ẹni tí ó jí ọmọkùnrin kan àtọmọbìnrin kan gbé ọmọ ọdún 10 àtọmọ ọdún 12 òun ni pásítọ̀ gbé iṣẹ́ fún. Bí àwọn iṣẹ́ àtọwọ́dọ́wọ́ ni o wọ́n gbé fún èèyàn kan ìyẹn wá gbé fàbókí ìyẹn wá jí èèyàn méjì gbé fún pásítọ̀ ó kó wọn wá sí ṣọ́ọ̀ṣì. Èèyàn kankan ẹgẹ́sì iye tó fún ní èèyàn kan ẹ̀rí báyé ṣe wọ́ọ̀sì sí wọ́n fún ní èèyàn kan 50,000 náírà wọ́n fún ní èèyàn kan 50,000 ẹni méjì is 100,000 ṣùgbọ́n ẹni tó gba kọ́ńtrátì gangan kò mọ iye tó fún òun. Wọ́n á fún ìwọ tó lọ ṣiṣẹ́ gangan ní 50,000. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o ẹ wo Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ṣé rí gbogbo àwọn fake pastor yìí wọ́n ti pọ̀ káàkiri. Wọ́n máa ń fi nǹkan kún nǹkan wọn ni. Ẹ wo kọ́lọ́ máa ṣọ́ wa ni o. Yorùbá nation la fẹ́. Gbogbo ẹni tó bá fi orúkọ Jésù bójú ṣe iṣẹ́ ibi Ọlọ́run aláàánú á tú àṣírí wọn ní orúkọ Jésù. Yorùbá nation la fẹ́ àwọn àgbákò pásítọ̀ ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ ń ta. Ẹ wo ẹ bá wa share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ pé ó dàbọ̀.